ẹ wò ó wọ́n ní tó bá dórí olúfimọ́ wọ́n ní a máa fi mọ́ ni. King Dr. Saheed Osupa ó ti sọ̀rọ̀ síta gbogbo ayé. Ó ní gbogbo ẹ̀yin bloggers tẹ́ ẹ bá fẹ́ tajà ẹ wọ́nà mí o láti fi tajà yín. Ẹ má fi ìjà Fuji tajà mọ́ o, ẹ lọ stop ẹ̀. Àwọn tí wọ́n ń gbá ṣẹ̀kẹ̀rẹ̀ lábàrá àwọn ni wọ́n jẹ́ kó máa pọ̀tọ̀ fún ẹ̀ síta. Kọ̀nàkọ́nà tún ti nà mẹ́gà báyìí. Ìjà ń bọ̀ ni ìjà ò tí ì dé láàrin King Dr. Saheed Osupa olúfimọ́ ọba orin mátàgbàmọ́lẹ̀ àti Agba Letu. Gúdúgbẹ̀ ọ̀rọ̀ yóò tún jábọ́ nínú fọ́nrán yìí lónìí tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yẹ̀ wò Gist Entertainment òun ni wọ́n máa ń pè bí ẹ ṣàmúkàlẹ̀ towó ẹ múkàlẹ̀ tọmọ kẹ́ ẹ múkàlẹ̀ tàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ká tún jẹ jẹmùkútùn tó wà nínú fọ́nrán yìí lónìí. Ẹ wò ẹ gbádùn ẹ̀ gan lónìí sàn-án. Gbogbo bloggers tó bá fẹ́ tajà ẹ wọ́nà míì láti tajà yín ẹ yé fìjà Fuji tajà mọ́. ìwọ tá a bá sọ fún tó o bá gbọ́ mú tó o bá ń bá ń bẹ̀ mú fáńtà tútù sí i. ìwọ tábàlà wí lọ́rọ̀ Òṣùpá tó o bá gbà ń tó o bá forí gbé gbọ́rù nǹkan kiri bíi fìlà. Ẹ wò ẹ jẹ́ ká tún jọ gbé sàdánkátà fún Alhaji Saheed Osupa olúfimọ́ ọba orin fún làákàyè tí Ọlọ́run ọba mi tó jogún fún. Ẹ rí wípé látìgbà tí Saheed Osupa àti Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n ti parí ìjà wọn òun ni omi àlàáfíà tó wà nínú agboolé Fuji ló ti ń tòrò minimini bí omi àfòwúrọ̀ pọn. Ìgbàgbọ́ àwọn èèyàn ni wípé orin èébú orin ìjà àti máa ta kàngbọ̀n ó wà lára àwọn tó gbé Fuji débi tó dé lónìí. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Saheed Osupa àti Alhaji Pasuma tí wọ́n jọ sọ ní ìjọ́ tí wọ́n fẹ́ parí ìjà wọn. Alhaji Osupa ń sọ fún Pasuma wípé kí ni àǹfààní ìjà tá ń jà gan-an, wípé àwọn ti ṣe ṣùtá fún iṣẹ́ Fuji látara ìjà tí ò nítumọ̀, ìjà tí ò nídìí táwọn ń jà. Ó wá ṣàpẹẹrẹ wípé kí wọ́n wo àwọn olórin hip hop wọ́n ti kọjá àwọn fáfà nínú orin táwọn sì ń kọ làwọn ní hip hop yìí tí wọ́n tún mú tí wọ́n ń jó mọ́ tiwọn. Ó ní tí ò bá síjà tó wà láàrin àwọn ni pàápàá láàrin òun Saheed Osupa àti Alhaji Pasuma iṣẹ́ Fuji nílùú Nàìjíríà káàkiri àgbáńlá ayé kò bá ti gòkè àgbà gbáà. Látìgbà náà sì ni àlàáfíà ti jọba dáadáa lágboolé Fuji. Kódà lẹ́yìn èyí gan wọ́n tún gbìyànjú láti parí aáwọ̀ tó wà láàrin àwọn olórin Fuji míì bíi Sulaiman Alao Malaika. Ìjà tó wà láàrin òun àti Alhaji Wasiu Alabi Pasuma wọ́n parí ẹ̀. Èyí tó wà láàrin òun àti ọba orin wọ́n parí ẹ̀. Èyí tó wà láàrin Pasuma àti Alhaji Taye Currency wọ́n parí gbogbo ẹ̀ ègbèrègbè ègbèsìrègbè. Àmọ́ tẹ́ ẹ bá rántí dáadáa pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí omi àlàáfíà ilé Fuji tó ti ń tòrò minimini bí omi àfòwúrọ̀ pọn ló tún ti ń rú wọ̀yọ̀wọ̀yọ̀ látàrí íńtávíù ìfọ̀rọ̀wọ́rọ̀ tí Agba Letu tó máa ń ṣe fún àwọn olórin Fuji yìí ń ló máa ń dá wàhálà sílẹ̀ nítorí pé yóò máa gbàṣẹ̀kẹ̀rẹ̀ wọn lábàrá láti lè máa pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀ ni. Níbi tó ti ń fọ̀rọ̀ pò wọ́n ní fún yọ̀yọ̀ papọ̀ wọn ò ní mọ̀gbà tí wọ́n ó máa sọ ohun tí ò yẹ kí wọ́n máa sọ tíjà míì tí ó tún fi máa bẹ́lẹ̀ lágboolé Fuji tí ò bá ṣe wípé Alhaji Saheed Osupa àti Alhaji Wasiu Alabi Pasuma àti Alhaji Sulaiman Alao Malaika wọ́n lo maturity ni. Ìjà mi ò bá tún ti bẹ́lẹ̀ o látàrí interview tí Agba Letu tó ṣe fún Atawẹ́wẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó sì gba orí ayélujára kan. Tẹ́ ẹ bá gbàgbé ẹ rí wípé interview tí Agba Letu ṣe fún Alhaji Wasiu Ayinde Marshal K1 the Ultimate òun ló jẹ́ kí K1 kó tún tahùn sí Alhaji Kollington. Ndẹ̀yìn náà ó tún gbéra ó tún lọ bá Alhaji Kollington náà ó tún ń fi ọ̀rọ̀ pò wọ́n nífun yọ̀yọ̀ papọ̀ ni. tí ẹ bá wá ṣe wípé Alhaji Kebe Kwara lu ọgbọ́n àgbà àwọn náà ò bá
bá tún ti sọ̀rọ̀ tí ò tún ní tán lẹ̀ ẹ ṣèyún lé ní. nínú íńtávíù tó ṣe fún Alhaji Wasiu K1 The Ultimate bákan náà tẹ́ ẹ bá lọ gbọ́ íńtávíù yẹn dáadáa ẹ rí wípé K1 The Ultimate sọ̀rọ̀ kan tó fẹ́ dá hàwùhọ́wùlẹ̀ láàrin Alhaji Saheed Osupa àti Alhaji Wasiu Alabi Pasuma wípé irú orin wo là ń kọ téèyàn ó máa fi bú ìyá èèyàn ṣẹ̀dẹ̀mọ̀ wípé wàhálà yẹn ti lọ ó ti regbè láàrin King Dr. Saheed Osupa àti Alhaji Wasiu Alabi Pasuma ṣùgbọ́n nínú íńtávíù yẹn ó tún jẹ jáde látara wípé ó ṣà ń fi ọ̀rọ̀ pò wọ́n nífun yọ̀yọ̀ papọ̀ ni. àmọ́ inú mi wá dùn púpọ̀ gbáà bí Alhaji Suleiman Alao Malaika àti Alhaji Obesere àti Alhaji Saheed Osupa bákan náà Alhaji Wasiu Alabi Pasuma bí gbogbo wọn ṣe fi ìmọ̀ ṣọ̀kan wípé ọ̀gbẹ́ni yìí gangan ló dàbí wípé ó fẹ́ máa dá wàhálà míì lẹ̀ lágboolé Fuji a sì ní gbà fún gbogbo wọn wá pàun pọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tó lè máa fa ìjà tó lè máa fa wàhálà sílẹ̀ lágboolé Fuji ó gbúdọ̀ dópin àti pàápàá gbogbo àwọn bloggers sọnù gbogbo àwọn aríjẹ́ǹbì màdàrú Òṣùpá ní ẹ lọ wáṣẹ́ míì ṣe o ẹ̀yin tẹ̀ ń fi ìjà Fuji tẹ̀ fi ń tajà á dá kẹ́ ẹ lọ wá nǹkan míì láti máa fi tajà yín bí bẹ́ẹ̀ kọ́ ẹ kàn dín nínú iyọ̀ Alhaji Saheed Osupa ń ló sọ bẹ́ẹ̀. bó ti wá di pé Alhaji Osupa Malaika àti Wasiu Alabi Pasuma bí wọ́n ti ń kìlọ̀ fún Agba Letu àti gbogbo àwọn oníblọ́gà sọnù tí wọ́n ń fẹ́ máa dájà míì lẹ̀ lágboolé Fuji kí lẹ́yìn náà rí sí ihun tó ń ṣẹlẹ̀ yìí ẹ máa drop ẹ̀ sínú comment section fídíò yìí ẹja jọ gbé yẹ̀wò ṣé Agba Letu ó ń dá wàhálà lẹ̀ ni àbó ń ṣe àtúnṣe ságboolé Fuji látara àwọn interview lóríṣiríṣi tí máa ń ṣe fáwọn olórin Fuji. ẹ wo kì í dùn kó pọ̀ ẹ ṣáà ti mọ̀ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. ẹ dákun ẹ má gbàgbé ẹ máa bá ń kílìkì lórí subscribe button ẹ bá ń like ẹ bá ń share ẹ bá ń pín kó délé kó dóko dáadáa ẹ sì rí dájú pé ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yẹn. nígbà tó bá fẹ́ tajà ẹ wọ́nà míì láti tajà yín ẹ yéé fìjà Fuji tajà mọ́. ìwọ tá a bá sọ fún tó o bá gbọ́ mú tó o bá ń bẹ̀ mú Fanta tútù sí. ìwọ tá a bá lọ wí lọ́rọ̀ Òṣùpá tó o bá gbà tó o bá forí gbé bọ́rù nǹkan kiri bíi fìlà. bàbá jẹ́wọ́